Sẹ́rẹ̀ rẹ̀ lẹ́lẹ́nà igbe òróró. Igbe òróró. Rárá agẹmọ òkú ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ. Nigeria, we ate our own relative land. No triangle in border we waste. Nigeria, so our part to serve us of the modern. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí níkànnì Ẹ̀yà Yorùbá TV. Ojú tẹ́ fún òwò ojú ló ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di. Nílò ń gbé sọnù bí èsì bí ọmọ o. Gẹ́gẹ́ bá yín sọ, àwọn tá à ń ṣe yìí à ń ṣe ace ẹ̀yin gbọ́dọ̀ àwọn tá à ń ṣe yìí à ń ṣe láti fi múnú àwọn ọmọ kéèké dùn ní. Lágbára Ọlọ́run inú ẹnì kọ̀ọ̀kan wa rèé kò sì ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àdúrà gbólúwa tó ìbàbá gbìyànjú lókun. Ní ìta fẹ́ ṣe é sì ni pé a fẹ́ béèrè ìbéèrè ẹ̀yin gbọ́dọ̀ a fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n dùn yìí. Ẹni tó bá wá gbà á fún ní ta bá lè fún. Torí àti ìfẹ́ sọ pé ibẹ̀ là á fún wọn. Ta lẹni tí ó kọ́kọ́ léwájú nù béèrè? Ìwọ. Yá dárúkọ rẹ. Orúkọ mi ni Awali. Awali. Ọtọ́ ọmọ ọdún mélòó? Ọmọ ọdún 10. Ọmọ ọdún 10, 10 years old. Ǹjẹ́ o lè bá wa ka ọ̀kan lédè Yorùbá dé 20? Ẹ jágbé. Yá tó kà láti bẹ̀rẹ̀ kó dẹ̀ máa fohùn sókè dáadáa. 1 ọ̀kan 2 èjì 3 ẹ̀ta 4 ẹ̀rin 5 àrún 6 ẹ̀fà 7 èje 8 ẹ̀jọ 9 ẹ̀sán 10 ẹ̀wá 11 mọ́kànlá 12 èjìlá 13 ẹ̀tàlá 14 ẹ̀rìnlá 15 àrúndínlógún 16 ẹ̀tàdínlógún 17 ẹ̀rìndínlógún. Mistake. Yes. Tálẹ́ ni tí. Okay. Yeah. Edo. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Emmanuel. Ó yá ka oṣù ní èdè Yorùbá. Oṣù. Ẹ mú wá. Jàsínbẹ̀ mú wá. Ọjọ́. Ṣé oṣù àbí ọjọ́? A ní oṣù. Gẹ́rà. Sẹ́rẹ̀ rẹ̀ lẹ́lẹ́nà igbe òróró. Igbe òróró. Rárá agẹmọ òkú ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ. Tó wọn kà láti bẹ̀rẹ̀ kó mọ́mú lẹ́yọ kọ̀ọ̀kan. Sẹ́rẹ̀ rẹ̀ kẹ́nì kankan ẹni tó bá sọ̀rọ̀ yín lè dànù. igbe òkú. Ọ̀gbá igbe òkú. Dádì. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Gideon. Ọtọ́ ọmọdún mélòó? 12 years. 12 years. Ẹ̀sùn báyìí ẹ jẹ́ ká máa rí so that ẹ dúró báyìí má blọ́ọ̀kù kámẹ́rà. Ọlọ́run tó 12 years old. Ka álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. ABD AFGD mi ni. Ẹjẹ mú kúkúrú ẹni sírù. Ó yá ẹni sùúrù ó yá gbogbo yín lẹ ṣe ó yá sẹ́yìn ẹ má blọọkì kámẹ́rà ẹ tó bá blọọkì ẹ dúró láì gbogbo yín ní òsè gbogbo yín ní béèrè lọ́wọ́ yín parí káríkárí. Kí lórúkọ rẹ? Sọmọd. Ọtọ́ ọmọ ọdún mélòó? 12 years old. Yá kó mẹ 12 years old mo mọ̀ pé bó ṣe jọ́ ọmọ 12 years old oríire ó mọ̀ gbá fún wèé torí gbogbo ẹni tẹ́ bá ti kúrú pòfẹ́sọ̀ lè máa sábà dà lọ́jọ́ iwájú. Ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ ka ahaja bíbàtà dídòjé. Yóò kà tán ni. Ahaja bíbàtà dídòjé ìyèdè ẹyẹ fífìlà bí gbàgùdà bí Haúsá. Wọ́n ti fo jí gèlè wọ́n ti fọ pé jí wọ́n ti bọ́ sí gbì bí kinní kan. Say that. Ṣé kí n máa pè fún ọ? Lọ́dà a. Ajá bí bàtà dí dòdì èdè ẹyẹ fìlà jí gbàgùdà jí ọdíjà ọdígbé mo tún ní ọkà fúnra rẹ mo tún wá tún ọkà fún ọ. Bá dárúkọ rẹ. Orúkọ mi ni Habib.
ọtọ ọmọ ọdún mélòó ọmọ ọdún mẹ́wàá. ẹ dákẹ́ bá sún sẹ́yìn ẹ sún báyìí gbogbo yín náà ní pé ọmọ ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ Kí lorúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́? Ṣèyí Mákindé. Gbé dáadáa bọ́ sí máa pè sún sẹ́yìn. ẹnjíníà Ṣèyí Mákindé. Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Kí lorúkọ ó gbà? Ẹnjíníà Ṣèyí Mákindé ó ní gómìnà bó bá pè ń Ṣèyí Mákindé nǹkan kan náà ni ó gbà ní báyìí nígbà tó ti dákọ ìbéèrè méjìlá la fẹ́ béèrè. Ẹlẹ́kejì, kí lorúkọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà? President Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu. ó sọ yìí ọmọ Ẹ bá ń pàtẹ́wọ́ fún mi. Ń fún ọ ní 200 naira ṣé ti wá lọ́dún kaba yìí. Ní òjégélé náà ti gbogbo ilẹ̀ ṣe. Kí lorúkọ rẹ? Pẹ̀lú mi. Ọtọ ọmọdún mélòó? 30. Ṣé bó ń gbé wa dáadáa? 30 ọmọdún 13. Ẹ bá a sún sẹ́yìn báyìí gbogbo iná ni máa pè. Ó yá ka 1 títí dé 30. 1 1 2 8 3 8 4 5 6 7 7 8 8 ẹjọ náà ẹsàn 10 ẹwà 11 ọ̀kànlá 12 méjìlá 13 ẹ̀tàlá 14 ẹ̀rìnlá 15 ẹ̀rìndínlógún 15 ẹ̀fà. Ó ti convince ẹ. Sorry, ẹ̀yìn máa lé dànù. Ó ní ó convince ẹ. Sọ̀rọ̀ 15 ẹ̀ẹ́dógún 16 ẹ̀rìndínlógún ọ̀nù ó ti já ó ti gbọ́dọ̀ láwọn yẹn sọ. èmi ni lọ́kàn jọ. so ṣáájú mi débẹ̀ ní Náà ní sùúrù gbogbo yín pátá náà lẹ́sìn. Ẹ wá bá ń dárúkọ rẹ. Ọ̀yún ọtọ ọmọdún mélòó? Ọmọdún 10. Ọmọdún 10. Ní báyìí ìbéèrè tí a béèrè lọ́wọ́ ọkọ̀ yìí mi ní sípẹ́lì àgbàlagbà. ṣé Yorùbá ni àbí Kò bá àkọ́ ní English kò bá àkọ́ Yorùbá. mímọ. Ó yá ń lera nù. AGLA ó làgbàlagbà. Ó yá o ẹlẹ́kejì ìbéèrè kejì. Ó yá spẹ́lì gómìnà. G.O. Gómìnà. G.O. Ó gbá o ẹ ṣe sí ta ló kù tí ò tí gbà wèrè lọ́dọ̀ pé sí mo ti bèrè bèrè lọ́yẹ̀. Ok bàbá àgbàlagbà yìí ẹ káàkó mẹ́ ṣe bó sáà mú wa dáadáa bá ń dárúkọ rẹ. Orúkọ mi ni Ridwan. So ọmọ sílébù ó yá fi sílébù mélòó ló wà nínú ọ̀rọ̀ yìí? Dòdòkìrè. 4. Ó yá ó máa mí òun. Ọ̀dà àmì ò ẹ̀sùn kó bẹ́ ẹ mọ̀ máa dó tó bá yẹ kó bá máa mí òun kìí ṣe tó rọrùn kódà ara àgbàlagbà míì tí ó mọ̀ ṣùgbọ́n àmì ò mélòó la ní? Àmì ò méjì. Ó yá dárúkọ rẹ̀. Ìmọ̀ o. Ó ti já àmì ò mẹ́ta la ní dòrèmí ilà àmì ò mẹ́ta ta ní. Ẹ dárúkọ rẹ̀ àti ọmọ ojú orí ẹ̀. 13 years 13 ẹ jẹ́ ń gbọ́dọ̀ dákun ọmọ ọdún 13. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́rẹ̀ báyìí ó ní wípé ǹjẹ́ o lè ka national anthem tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ká máa kà ní àsìkò táwọn. Ẹ lè gbọ́dọ̀ rárá. Ilé ìyẹn ṣe gbọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta torí pé àwa alálẹ́ tí láti gbé nǹkan púpọ̀ sórí ṣùgbọ́n àwọn sí ọpọlọ ẹ̀ sì fresh. Nigeria create our own generative land to try and get
in brother who wisdom. Nigeria soul apart to serve us of the modern Ẹ tó bá yọ fi ń lè dànù. Tálẹ̀ ẹni tó tún bẹ́ sí ìdí bèrè lọ́wọ́ tiẹ̀. Ẹ yá dárúkọ rẹ. Orúkọ mi ni Àdìsá. Àdìsá kó dúdú ọmú ń pọ̀ mọ́. Ẹ yá ọtọ́ ọmọdún mélòó? Súnmọ́ bí. Mo tọ́ ọmọdún 11. Kí ni 11 ní èdè Yorùbá? 11. Mọ́kànlá. Mọ́kànlá. Ó dáa. Ìbéèrè tí a tó fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni pé kí ni orúkọ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà sókò? Kí ni orúkọ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà? Ìjà tó dá lómi tó tún fẹ́ dà béèrè ẹ ti gbogbo ti béèrè léèrè àwọn gbogbo ti dà tí wò ti béèrè sí wọn náà láyà ẹ yá bá ń dárúkọ ẹ yá bọ́sí bí káwọn yẹn máa wọ̀ ọ́. Bashit ọtọ́ ọmọdún mélòó? 11 years. Kí ni 11 lédè Yorùbá? Mọ́kànlá. Ǹjẹ́ o mọ orin àkọrílé kan tó jẹ́ orin tó jẹ́ pé èèyàn lè rí ẹ̀kọ́ kan bẹ̀ tí wọ́n máa ń kọ yín? Ẹ̀yin ọmọ aláìgbọràn ní ilé ìwé Ó dà ìbéèrè kejì ń béèrè lọ́wọ́ ẹ̀ ó yá ka oṣù Yorùbá. Oṣù Yorùbá. January. Rárá èdè Gẹ̀ẹ́sì nìyẹn, English nìyẹn, èdè Gẹ̀ẹ́sì nìyẹn. Ajé Monday Ìṣẹ́gun. Àìkú Ajé Ìṣẹ́gun. Ọ̀sẹ̀ nìyẹn, oṣù là ń dákọ̀ oṣù. Ọgbà ǹjẹ́ ààrẹ nìkan kan só gbé dáadáa torí ọ̀fẹ́ ti kọ́ lọ́dà pé kò sí ẹlòmíì mọ́ tí ó láyà síbí wọ́n ti dáhùn àbọ̀ ti dáhùn. Àdó àyìn gbàgbé rẹ̀ yá dárúkọ rẹ̀. Azan ọtọ́mọdé mélòó? Ọmọdé 12. Ṣẹ́rù ń bọ̀ ni nínú mo ní kó wọ́n fọwọ́ fún ọ̀nà báyìí ẹ̀rù ń bọ̀ láti sọ̀rọ̀. Ẹ̀rù ń bọ̀ láti sọ̀rọ̀. Ó dáa ìbéèrè tí ń béèrè lọ́rẹ̀ ìbéèrè tí ò le ni. Ó dáa sílébù mélòó ló wà nínú Elédùmarè? Elédùmarè 5. Ok o. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé pa òwe méjì tó mọ̀. Òwe méjì tó mọ̀. Òwe Yorùbá méjì tó mọ̀. Òwe tó bá mọ̀, òwe Yorùbá méjì tó mọ̀. Bí àwọn bá dáadáa. Bá nù mí èdè náà lọ́mọ. Rárá ìyẹn ti lọ. Mẹ́ẹ̀dó. Ọ̀rọ̀ tí sọ̀rọ̀. Oya, daddies. Àgbàlagbà tí ń ṣe láńgbáláńgbá sóòwe Yorùbá ni àápè yẹn. Yìí sòwò. Ọtí dákẹ́ ẹ̀yọ̀ kan tó bá kù wá gba 200 naira. Igi gogoro má gùn mí lójú. Àtìkùrẹ́ la máa ti ń wò. Bàtẹ́ fúnra rẹ̀. Kí ni aláwọ̀ kọ́tọ̀ kọ́kọ́ sọ náà? Bá ná màmí kò dénú ọlọ́mọ àti igi gogoro má gùn mí lójú àtòkèrè la ti ń wò. Wọ́n náà gba 200 naira. Lẹ́nu kankan mọ́.
ẹ bá dákọ rẹ. Asisi Selim ọtọmọdún mélòó? Ọtọmọdún mélòó? Mẹ́wàá. Ó dáa sípẹ́lì ní tí mo fẹ́ pè fún yìí Elédùmarè sípẹ́lì rẹ̀. Ẹ má gbà wájú kámẹ́rà mọ́. Kí lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́? Gómìnà Olúwaṣeyì Mákindé. Gómìnà Olúwaṣeyì Mákindé. Ẹ yá ka ọ̀sẹ̀ tí ń bẹ nínú ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀. Ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀. Ọjọ́ Ajé. Ẹ kà á. Àìkú, Ajé, Ìṣẹ́gun, Ọjọ́rú, Ọjọ́bọ̀, Ẹtì, Àbámẹ́ta. Kí ni wọ́n ń pè ní ọjọ́ Ajé? Ọjọ́ Monday. Ọjọ́ Monday máa fúnra rẹ̀. Ní báyìí níbi tí báyìí lọ ní àkókò yìí adúgbò lọ gbójú tó wà pátápátá ojú tẹ fi wọ́ ní fọ́ lágbára Ọlọ́run gbogbo àwọn apáta lọ́lọ́run jẹ́ kí wọ́n yàrí o àrídúró ọmọ lọ́lọ́run oṣù wọn lágbára Ọlọ́run tó bá tún di ní Tuesday á tún wá bíbí láti mọ fíìmù náà ọmọ kéèké dún náà ní inú ẹnu kọ̀ọ̀kan wà rí inú wa ní bàjẹ́ lágbára Ọlọ́run àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ẹ ṣe é kó tẹ́wọ́ kalẹ̀ Ìyá Yorùbá TV.